kéwàá ìwọ tí mo dúró àgbà. Aló skèyí ọmọ ọdún àgbà di jíjà mi ogun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ̀yè hallelujah o, èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọdún àgbà. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkẹ́ mojúbà lọ́wọ́ rẹ o, Ọ̀sẹ̀bíkẹ́ mojúbà lọ́wọ́ rẹ o, mojúbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Ràímí oṣù Ọlálé. Mojúbà lọ́wọ́ ọkùnrin, mojúbà lọ́wọ́ obìnrin, mojúbà lọ́wọ́ ọmọdé, bẹ́ẹ̀ ni mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin ènìyàn mi, wọ́n fẹ́ ká sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò. Àṣírí ewé àtegbò ilẹ̀ Yorùbá. Mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣírí ewé àtegbò lónìí. Tá a bá ń fúnra wa lóògùn, tá a fúnra wa ní nǹkan, ó yẹ ká tún lè máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ lórí nǹkan tá à ń fi lẹ́ẹ̀lẹ́. Nítorí ìdánilẹ́kọ̀ọ́ ni ó dàbí ìgbà tí èèyàn bá lọ sí ilé ìwé ni tí olùkọ́ èèyàn ń kọ́yàn ní ẹ̀kọ́. Ìdánilẹ́kọ̀ọ́ tó bá fúnyàn yìí, òun nìyẹn ò fi pass examination, nìyẹn ò fi yege nínú ìdánwò ènìyàn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ̀gá ò bá sí ìdánilẹ́kọ̀ọ́ fúnyàn tí ò kọ́yàn ní nǹkan, ó ṣeé ṣe kéèyàn má pass nínú ìdánwò, nítorí pé ohun tí ò kọ́yàn yẹ tó bá jáde nínú ìdánwò, ó ṣeé ṣe kéèyàn mọ̀ nǹkan téèyàn ò bá sì mọ̀, èèyàn ò ní lè kọ sílẹ̀. Àìkọsílẹ̀ rẹ̀ kò ní lè jẹ́ kí èèyàn pegedé. Kí náà pè ní ewé? Kí náà pè ní egbò? Bá ṣe gbà pé oríṣiríṣi ewé ló wà nílẹ̀ Yorùbá, ẹ̀yin ènìyàn mi, ẹ kàn tiẹ̀ dúró náà, ẹ jókòó kẹ́ tiẹ̀ ronú. Ọlọ́run ọba tó dá wa, ó fi ọwọ́ sí ká máa ṣe oògùn. Bí ò bá fọwọ́ sí ni ẹ wò, Ọlọ́run tó dá ewé ní oríṣiríṣi tí ò papọ̀ mọ́ra wọn. Ẹ̀yin ní ẹ kàn wá wéwé lọ, ẹ wò wọ́n lọ lọ́tùn lósì. Bẹ́ẹ̀ rí eléyìí á yàtọ̀ sí eléyìí, bẹ́ẹ̀ wo eléyìí á yàtọ̀ sí eléyìí, bẹ́ẹ̀ wo eléyìí á yàtọ̀ sí eléyìí. Ọlọ́run tó dá ewé yìí kò sí pé kó dá lásán pé kó kàn mọ kún lásán kó mọ disturb wa nú oko, àbí kó kàn kún lásán ká mọ fi àdá gé e dànù. Ó yẹ kẹ́rò wípé Ọlọ́run dá ewé yìí bí kò ṣe pé ká mọ lò ó fún ìlọsíwájú àti ìgbáyé gbádùn wa nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ayé. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká mọ ṣàkíyèsí bá a bá fẹ́ ṣe oògùn. Ẹ jẹ́ n sọ àwọn nǹkan kan fún yín. Bóyá oògùn kan wà, bóyá mo sọ̀gùn kan fún yín, tàbí ẹlòmíràn sọ oògùn kan fún yín. Tán ní pé ẹ ò mú ewé kan àti ewé kan, ẹ ò gún papọ̀ mọ́ ọṣẹ, ẹ ò wá fi oyin pò, àbí ẹ fi omi pò, tàbí ẹ ò fi ọtí pò àbomi àgbọn. Nǹkan tó bá ti ń jọ pé ẹ ò fi ẹ jẹ́ ká yọ tomi kúrò, omi ò sí níbẹ̀. Tó bá jọ pé ẹ ò fi oyin pò ni, ẹ ò fi epo pò ni, àbí omi àgbọn ni, tàbí àdí ni, àbí nǹkan kan yàtọ̀ sómi yẹn. Lẹ́yìn ìgbà tá a bá ti gún ọṣẹ yẹn tán, lẹ́yìn ìgbà tá a bá gún ọṣẹ yẹn tán, ńlá ò tó fi kinní náà pò, a ò gbọdọ̀ fi odó kan mọ́ tàbí ọlọ. Bóyá nísìnyí ẹ ti gún ọṣẹ papọ̀ mọ́, ẹ ti gún ewé papọ̀ mọ́ ọṣẹ tán, tàbí orí nǹkan kan ẹ ti gún papọ̀ mọ́ ọṣẹ tán. Tán wá ní kẹ́ fi oyin pò, tàbí kẹ́ fi òrí pò, tàbí kẹ́ fi nǹkan kan pò yàtọ̀ sí omi o. Kété tẹ́ bá ti da, bí ẹ jẹ́ fi omi àgbọn ṣe sample. Kété tẹ́ bá ti da omi àgbọn sí tán, ẹ má tún fi odó tàbí ọlọ kan mọ́. Ẹ fi ọwọ́ yín, ẹ fi pò pọ̀ dáadáa, ẹ fi ṣe kó mix mọ́ra wọn. Ẹ kó sínú nǹkan tán bá ní kẹ́ kó sí. Eléyìí á máa mú iṣẹ́ náà jẹ́ dáadáa. Ó ṣeé ṣe kẹ́ mọ́ gbọ́rí, ìyẹn ti jẹ́ ara ìdánilẹ́kọ̀ọ́ tí mo torí ẹ̀ wá lénìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lórílẹ̀ ayé ń bí. Tọ́lọ́run ọba dá. Ọlọ́run ọba ló dẹ́yẹ, ó dá àwọn ẹranko, ó dá àwọn ẹranko lórílẹ̀, ó dá òkété ní, ọ̀yà ní, ẹtu ní, ó dá àwọn ẹyẹ bí ẹyẹ àparò ní,
ẹyẹ òwìwí, ẹyẹ ìbákà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ká mú nǹkan lára nǹkan tó ń dá tó jẹ́ nǹkan ẹranko, tó jẹ́ nǹkan ewé ká lò ká fi ṣe ìtọ́jú ara wa. Ẹgbẹ́ ẹ sọ pé Ọlọ́run ọba tóbi, ẹ sọ pé Allahu Akbar lẹ́yìn tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́. Ẹ sọ pé Ọlọ́run ọba tóbi, ẹ gbé Olúwa ga. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà lórílẹ̀ ayé tá a wà yìí, àbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lórí ìkànnì yìí. Ẹ mọ̀ sáré mọ́ rìlẹ́ǹtì kúrò lórí nǹkan kan tí ọwọ́ yóò bá ti tẹ̀ nǹkan tẹ́ ń wá. Àbẹ́ gbọ́ mi, ogun nínú ayé tá a wà yìí ó kọjá ogun Boko Haram, ó kọjá ogun àwọn herdsmen àbí kí náà ń pokọ wọn. Ẹ má jẹ́ ká rìlẹ́ǹtì. Bógun bá lóun fẹ́ àtáàkì yín, tógun ayé àbógun ìdílé àbí ogun ìdílé kan bá lóun fẹ́ àtáàkì yín, ẹ̀yin náà múra gidi gan, ẹ jagun fatafata. Kí ló dé? Ọlọ́run tó dá wa yìí, tó bá jẹ́ Ọlọ́run bá tó dá wa yìí kò dá wa pé ká wá jẹ́ ìyà nínú ayé. Ọlọ́run dá wa pé ká wá sọ́fà. Ọlọ́run kò dá wa pé ká ṣerú ẹgbẹ́ wa, kò dá wa bẹ́ẹ̀ rárá. Àbẹ́ gbọ́ mi, Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ rárá. Ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ pé téèyàn bá ti wọnú ayé yìí wá, àwọn tó bá yẹ kí ó ti rí ògo ọmọ ẹlòmíràn, ìyẹn wọn ò ti wá mọ gbógun tì í, wọn ò mọ dó mọ sàṣì, wọn ò mú gẹlòmíì, wọn ò lọ jù sódò, wọn ò mẹgbẹ lòmíì, wọn ò fi àbá, wọn ò fi kan mára ara igi àbára àbí kan. Èyàn wà máa dààmú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá wà tó bá jẹ́ wá ń ṣe ìgbìyànjú lójú méjèèjì, ògùn yẹn pọ̀ jù sógun. Máa lo ògùn dáadáa, kó o lo ògùn kódà kẹ́kọ̀ọ́ fẹ́ sú ọ wà láìtàlá. Ìgbà tí yẹn bá ń ṣe ìgbìyànjú ní máa mú kádàrá tọ́lọ́nkọ́ máa wà yìí, ní máa mú kó ní máa jẹ́ kó bọ́ sí ìmúṣẹ. Ṣùgbọ́n tó bá kàn wà tó kàn gbàdúrà lásán, Ọlọ́run ò dákun kíni ìlémi ọ̀lẹ́yìn ládùúgbò ìgbà o, ṣùgbọ́n a fi gbìyànjú tẹ́ǹdì, ìyá ó lè jẹ́ kí àdúrà wa tètè gbà. Fáìlì tó wà lọ́wọ́ tó wà wájú Ọlọ́run pọ̀, kó tó síwèé ìrántí kẹlòmíì gan yóò ti kú. Ṣùgbọ́n tó bá ti lè mú nǹkan tọ́lọ́run dá yìí, ó dàbí mẹ́sẹ́ńjà ni, ó dàbí àwọn òrìṣà wa ilẹ̀ Yorùbá ni. Òrìṣà ni mẹ́sẹ́ńjà. Yẹ́n bá tẹ́yàn bá mú èèyàn lọ bá bí èèyàn lọ sí di Ògún àbí èèyàn lọ sí di Èṣù, èèyàn gbúre ń bẹ pé kìnìkan yín wá rí i pé ìgbà téèyàn lọ síbẹ̀ nǹkan téèyàn mọ̀ sí pàápàá mọ̀ ètè ṣe àwọn nǹkan tẹ́ ń wò láwọn òrìṣà yẹn gangan ni ìránṣẹ́ Elédùmarè. Ó ní wọn ò lọ jíṣẹ́ fún Elédùmarè lókè ọ̀run. Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀. Ẹ̀yin ènìyàn mi nípa ògùn, ẹ mọ kíyèsí àwọn ọṣẹ tẹ́ ẹ bá ń gún, ẹ mọ kíyèsí tẹ́ ẹ bá ń gún nǹkan, ẹ mọ gbé ọlọ, ẹ mọ gbé sínú odó mọ́, ẹ mọ gbé ọmọ odó sórí ọṣẹ tẹ́ ń gún, ẹ mọ gbé ọmọ ọlọ sórí ọṣẹ tẹ́ ń gún. Kò ṣe nǹkan tó dára rárá. Ẹ̀kejì, gbogbo nǹkan tá a bá ń lò, ẹ jẹ́ ká máa fi sí ààyè ọ̀wọ̀. Ẹ jẹ́ ká máa fi sí nǹkan mímọ́, nítorí bẹ́ẹ̀ ṣe ń wo ewé yẹn, nǹkan mímọ́ lewé fẹ́. La fi sọ pé kẹ́ mọ́ débi ọṣẹ nígbà tí ẹ bá ní ìbálòpọ̀ tán. Nǹkan mímọ́ òun ni ògùn fẹ́. Ògùn ò fẹ́ ìdọ̀tí. Ẹlòmíràn tó bá ní báyàwó rẹ̀ ní àjọṣepọ̀ tán, kàkà kó tiẹ̀ sínra nù àbí kó tiẹ̀ fún mi sínra nù, á kàn bọ́ sídìí ọṣẹ, á bu ọṣẹ sórí kẹ̀ǹkẹ̀. Èyí yóò wá lo ògùn tí ń ṣiṣẹ́ fún tẹ́lẹ̀ kò wá ní ṣiṣẹ́ fún mọ́. Àwa máa wò pé àbí ògùn tí wọn àbógùn tó ń ṣe yìí àbí ó ní òṣìṣẹ́ ni, kò ní mọ̀ pọ̀ gangan nìṣòro ayé ara rẹ̀. Ẹ jẹ́ ká máa fi ọgbọ́n sí nǹkan kan tá a bá ń ṣe. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé mo jẹ́ káwọn ẹlòmíì dààmú nínú ayé, tí yẹ pé òun sábà máa ń ṣẹlẹ̀, ó pọ̀ jù, ó kọ́mọ̀ jù lára tó ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni òkèlè mọ iṣẹ́ tó bá kádàrá rẹ̀ tó rí ẹ̀yàn wá látòdì ọ̀run, tí òkèlè mọ́ àbẹ́yẹ tó bá ìràwọ̀ rẹ̀ gángan mu. Béèyàn bá ń ṣiṣẹ́ tí ò bá ṣe iṣẹ́ tó bógo èèyàn mu àbí tó bá ìràwọ̀ àbí tó jẹ́ iṣẹ́ àmútọ̀run èèyàn wá, wàláhì tàláhì èèyàn ò lè rí ṣe nídìí iṣẹ́ náà. Fún àpẹẹrẹ, ìwọ wà nísìnyí, ò ń ṣe plumber.
ẹnìkan rẹ náà tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ òun náà ń ṣe plumber, ẹnìkẹta náà ń ṣe plumber, bí èèyàn tó sáàmọ̀ tó jẹ́ pé ẹjọ́jọ́ rẹ ẹjọ́ ń ṣe plumber. Nínú ẹ̀yin mẹ́ta wá rí kan wà tó jẹ́ pé ọwá rí ńlá ń soríire nídìí iṣẹ́ náà. Wọ́n wò pé sógun lágbájá ń ṣe ni, abẹ́ẹ̀ rí bó ṣe ń gbaṣẹ́ ni. Ìwọ náà wá mú ọ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ògùn. Tó bá ṣe ògùn wá sógun náà, tó bá kú sógun náà ìwọ náà wá rí wípé ìwọ náà ò mọ̀ ṣe, ṣùgbọ́n kò sóbọ̀ ṣe lè ṣògùn tó àwọn tó jẹ́ pé iṣẹ́ tó rí rẹ́yìn gangan ló ń ṣe ò lè là tó. Ẹ ò gbọ́ mi yé, iṣẹ́ oníṣẹ́ ni ò jẹ́ kẹ́lòmíì rọ́nà lọ. Wọ́n lérò pé ń fi ọkàn bá mi ló jẹ́ kákẹ́lẹ̀ mọ iṣẹ́, torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ wípé yóò sọ pé ń ta bàtà, ó lè jẹ́ pé aṣọ yíran lọ́nà rẹ̀. Ẹlòmíràn ó lè jẹ́ pé ó lè jẹ́ pé iṣẹ́ wẹ́dà ló ń ṣe, tó jẹ́ pé iṣẹ́ kápẹ́ńtà gangan ni ọ̀nà rẹ̀. Yóò kàn wá mọ iṣẹ́, yóò wá mọ ṣiṣẹ́ kápẹ́ńtà, yóò mọ ṣe yóò wá sú pé kí ló dé náà, yóò mọ ronú kí ló dé náà ò tiẹ̀ la o. Ẹlòmíràn tó bá yọ kẹlẹ̀ pàṣẹ yẹn tì. Gbogbo èèyàn tẹ́ ẹ máa mú ọmọ lọ kọ́ṣẹ́, ẹ kọ́ mọ ọmọ iṣẹ́ tó bọ́ ọmọ kádàrá ọmọ náà mú kó tó di pẹ́ gbé lọ síbi iṣẹ́. Ẹ má jà ká fọ ara wa kó bọ́ ọmọ ara wa, á mọ̀ wò pé lágbájá kinní kan. Ọ̀nà ẹlòmíràn ló jẹ́ pé ọ̀nà rẹ̀ ó lè má jẹ́ pé ìwé kíkà lọ́nà rẹ̀. Yóò kàn lọ sùkúù, yóò bá ọmọ wáṣẹ́ kò ní rí iṣẹ́, yóò wá padà lọ kọ́ṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ graduate mi, ẹ̀yàn tó ti graduate mi ló jẹ́ pé ọ̀kadà ló ń ṣe káàkiri. Ẹ jẹ́ ká mọ̀ tá a bá ń ṣe, ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká mọ̀ tá a bá ń ṣe nínú ayé. Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ iṣẹ́ tó bá bá ìràwọ̀ wa mu dáadáa, eléyìí ò lè jẹ́ kí a ṣoríire. Ẹ̀yin ènìyàn mi, abẹ́ gbọ́ mi, ẹ jẹ́ ká mọ̀ iṣẹ́ tó bá bá èèyàn mu, ẹ jẹ́ ká mọ̀, eléyìí ò lè jẹ́ ká ṣoríire. Ogun láyé o, ẹ má jà gọra wa o. Ọ̀rọ̀ tí mo wá sọ náà jù báyìí lọ, mi ò fi iṣẹ́ kankan kalẹ̀ lónìí, nǹkan fi ṣe ọ̀rọ̀ lásán ni. Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀. Mi ọmọ yẹn náà Dr. Modu Agba o, mo ń lọ mo tún padà bọ̀ o, ó dìgbà kan náà.